bá ti mọ̀ pé èèyàn kan okó ẹ̀ ṣì ń wò ẹ́ dó, ó wá ṣẹ̀ ẹ́, má mẹ́jọ ẹ̀ wá sórí afẹ́fẹ́ o. Tó bá mọ̀ pé o sì fẹ́ padà lọ dóko ẹni yẹn. Ṣé o mọ̀ pé wọ́n ní wọn ì tí ilé ẹjọ́ dé kí wọ́n sọ̀rẹ́? Ilé ẹjọ́ àgbáyé òní social media. Tó bá ti mọ̀ pé o ò fẹ́ kí ọ̀rọ̀ ìwọ àtèèyàn kan ẹ̀mí ẹ̀ ò gbé pé kọ́rọ̀ yín dé ta, mọ́ tójú anybody fún blogger o. Torí tó bá mẹ́jọ wá tí ń bá gbẹ́jọ́ ẹ̀ ságbáyé táwọn èèyàn fún ẹ lówó tán tó wá dé tó wá ní ẹjọ́ ẹ bá ń hide fídíò òun ẹ bá ń delete ẹ. Mi ò ní delete fídíò kankan o. I won't delete any video for anybody. Tó o bá mọ̀ pé o sì fẹ́ dó okó èèyàn kan, wàá sì rántí ebi okó ẹ̀ sì máa pa ẹ́. Tètè jókòó tì kó bá mọ̀ fìyà jẹ ẹ́ kó mọ̀ fi gbígbá ẹ lórí ìṣòro ìgbésí ayé ti ẹ nìyẹn. Ṣó yé ẹ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin lẹ ń jẹ́ kí àwọn tí wọn ò wúlò yìí kí wọ́n mọ̀ feel important. Ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n mọ̀ feel needed. You understand? Tó bá feel pé èèyàn kan o sì nílò rẹ̀, wọ́n wulẹ̀ gbé wá because the way bọ́n ṣe máa bẹ́ẹ̀ dá sí lórí afẹ́fẹ́, wọ́n á dá sí yánmayànma ni. Yes. Any case tèmi bá sì ti ra wọlé, àṣepá ni o. Má fi pé tó bá dé wà wá ní ẹjọ́ mà ẹ sì bá ń gbé fídíò wálẹ̀. Mi ò ní gbé fídíò kankan wálẹ̀ fún yàláyà anybody o. Ìṣòro ìgbésí ayé ẹ nìyẹn. Tó bá ti mọ̀ pé o lè live láì dó okó, tó bá ń dó ẹ tó dẹ̀ ń fìyà jẹ, jókòó síbẹ̀. Tó bá ń tirin bọná tó ń pọ́n bí iná tó fi ń nà ẹ́, tó dẹ̀ tó ń dó ẹ, ìṣòro ayé ẹ nìyẹn. It's not anybody's problem. Torí tó bá gbọ́rọ̀ wá bí báyìí tí ń bá ṣe, kò ń ṣe èmi nìkan, òkúkú mọ̀, ṣé èmi nìkan ni mọ̀ dá rojọ́ lórí page? Ṣé báwọn èèyàn ni máa rojọ́ sí? Program àbí fídíò tá bá ṣe tá need the public opinion. Àwọn míì wà tó ṣe pé ìgbà tá a ṣe fídíò yẹn wọ́n sí online. Ẹlòmíì ò ráyè jókòó wò ó ní time yẹn, ó máa padà wá wò later ni. Imagine program tẹ́jọ bẹ̀rẹ̀ tó wá busy tó wò pé jẹ́ n sáré ṣiṣẹ́ tí ń bá dé kí n wá wò tó wá dé tó rí mọ́. Ṣó rí pé kò make sense. So tí ó bá ti lè mẹ́jọ èèyàn wá, tó bá ti dórí afẹ́fẹ́ tàbí tó ní ẹjọ́ ẹ bá ń solicit support wá dé o wá rówó gbà tán ó wá ní ẹjọ́ ẹ bá ń delete kíní. Tó o bá wá ṣàlàyé ṣé àwọn èèyàn á help ẹ wọ́n á support ẹ. Àbí help táwọn èèyàn ṣe fún ẹ á fò wá sínú àkáǹtì ẹ. Tó o bá ti mọ̀ wípé o sì fẹ́ dóko èèyàn kan ebi okó ẹ̀ sì máa pa ẹ́. Tèmi dẹ̀ mọ̀ pé okó yẹn sì máa pa ẹ́ lébi. Bẹ́ẹ̀ ni because àìdókó rí àbá ìdóyàn kan rí ni pé ìwà ẹ̀ ò dáa kó mọ́ lọ. Ẹni tó bá ti dórí ebi okó ẹ̀ sì máa pa ẹ́. Bẹ́ẹ̀ ni kódà kó ní o lanu kó yàgbẹ́ sí ẹ lẹ́nu kó fìyà jẹ ìyá ẹ kó fi gbá bàbá ẹ lórí o sì máa dó okó ẹ̀. I'm telling you. Àfi tó bá jẹ́yàn kan tó make decision rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tí wọ́n ń dó pààrà okó jù gan ní ìsìn àwọn tí wọ́n lọ́kọ ni. Honestly àwọn ìyàwó ilé wọ́n dóko jù. Àwọn náà tó bá ní ọmọ rí single mother tí wọ́n mọ̀ pariwo, wọ́n ó rí ṣíṣí tí wọ́n mọ̀ pariwo, àwọn ni wọ́n ó rí widow tí wọ́n ó pariwo pé wọn ò lọ́kọ. Irọ́ sì ni àwọn tí wọ́n lọ́kọ gan wọ́n ń dó pààrà okó ta. Tó bá ti mọ̀ pé ò ní self control ò lè gbé ìgbésí ayé ẹ láì dó okó. Tó dẹ̀ ti mọ̀ pé ẹni tó ń dóko ẹ̀ yẹn ẹni yẹn ṣẹ̀ ẹ́, tètè wá bó ṣe wá yanjú ẹ̀ láàrin ìwọ àti ẹ̀. Tó bá gbẹ́jọ́ wá sórí ọ̀dọ̀ blogger, tó bá live program rẹ̀, tó bá wá di pé bí okó ẹ̀ wá ń pa ẹ́, ó wá rí pé ẹni tó ti gbé wá sáfẹ́fẹ́ yìí bó ní ó ṣe tó ń dó ẹ again tó wá ń ronú tó wá ní kẹ́nìkan bọ́ gbé fídíò wálẹ̀. Tó bá ní gbé fídíò wálẹ̀ máa fún ẹ lépè ni o. Ọlọ́run bá ń gbọ́. Mi ò lè gbé ẹni fídíò wálẹ̀ fún ẹ o. Tó o bá ti mọ̀ pé ẹni yìí okó ẹ̀ sì ń dùn mẹ́ tàbí o mọ̀ pé ọmọdé ni ẹ okó ti dùn mẹ́ o lè gbé ìgbésí ayé ẹ láì dóko. Tètè jókòó ti okó yẹn. Torí àwọn ọkùnrin yẹn wọ́n á ti gbé yín wò báyìí. Wọ́n á ti wé yín, wọ́n á ti wò ìgbésí ayé yín. Ṣẹ́ni yìí báwo ló ṣe fúyẹ́ tó báwo ló ṣe wúwo tó. Tó bá ti rí pé òfútù fẹ́ tẹ̀ ní ẹ òfúyẹ́ ojú gbá òwú lọ. Tó bá wù ló máa ṣe fún ẹ. Torí ó ti mọ̀ pé bóun náà yá ẹ̀ gan o máa tún padà wá dóko òun gbẹ̀yìn náà ni. Torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ò ṣe wà responsible. They are not responsible tó rán mọ̀ pé àwọn wúlò àwọn ò wúlò ebi okó àwọn sì máa pa yín. Ṣó yé ẹ bẹ́ẹ̀ yẹn? So mi ò ní gbé fídíò wálẹ̀ fún yàn o. Owó mo fi ń ra data mi ò dẹ̀ kúkú ní monetization lórí page mi àbá nítorí monetization ni. Ṣùgbọ́n mi ò lè jókòó kí n set stage kí n set camera kí n ṣe fídíò. Jẹ́jẹ́ mi mo jókòó tó mẹ́jọ wá tó gbé voice note wá
tó o dẹ̀ ní kí n live ẹ̀, mi ò lè gbé voice note ẹ sáfẹ́fẹ́ láì jẹ́ pé bóyá o bá ní kí n bẹ live ẹ̀, mo wá live ẹ̀ tán àwọn èèyàn wá ṣàánú rẹ, o wá rí ẹ̀pù tán wá ní gbé fídíò wálẹ̀, ogun ọ̀run á sára pa ẹni o, mi ò ní gbé fídíò kankan wálẹ̀, má gbé èèyàn kankan wá sí orí afẹ́fẹ́. Kóòtù àgbáyé oní social media o, tó bá mọ̀ pé o sì need ẹni yẹn, o sì need relationship yẹn, o sì need okó ẹni yẹn sì ń dùn mọ́ ẹ lọ́wọ́, má gbẹ́jọ́ ẹ̀ wá social media. Tó bá yàgbẹ́ sí ẹ lẹ́nu kó gbé mi kó mú mi sí ni o. Ó bá fún ẹ ní ìgbẹ́ pọ́nlá, ìṣòro ìgbésí ayé ẹ̀ nìyẹn, wọ̀ ló lè gbélé ayé láì dóko. Sọ̀rọ̀ mi ti yí ẹ, ṣùgbọ́n pé kí ẹ jẹ́ máa bá ń hide fídíò yẹn, mi ò ní hide fídíò tó o ní kí n bẹ́ẹ̀ gbé online, tó o dẹ̀ ṣe, tó o dẹ̀ gbé, tó o dẹ̀ rí help through ẹ̀, tó wá dé tó wá ní bọ́ gbé kúò, mi ò ní bọ́ gbé fídíò kankan wálẹ̀ o. Mi ò ní gbé fídíò kankan wálẹ̀ for anybody. Tó bá ti mọ̀ jẹ́ mọ́ wulẹ̀ wá. O mọ̀ pé orí afẹ́fẹ́ la wà, iṣẹ́ afẹ́fẹ́ là ń ṣe. Ìwọ fúnra ẹ̀ náà ló dẹ̀ ní á gbé sáfẹ́fẹ́, n tó bá fẹ́ ká gbé sáfẹ́fẹ́ àní bẹ́ẹ̀ gbé sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ó mọ̀rọ̀ wá gan máa ní mi ò lè live owó eléyìí, kò ju nǹkan tí máa sọ one or two things fún ẹ, tó bá wù ọ́ kó ṣe, tó bá wù ẹ́ kó má ṣe. Torí in the real sense àwọn ọkùnrin gan wọn ò wúlò hàn ni wọn ò fẹ́ kàn ṣe. Bẹ́ẹ̀ngbẹ́ ti jẹ́ wọn kó yín láyà jẹ, ti bìlífù pé láìsí ẹ̀ lè gbélé ayé, ìṣòro ayé tí ń nù. That's number one. O bá ti gbẹ́jọ́ ẹ̀ wá, o bá ti gbé sáfẹ́fẹ́, blogger mi àtúnrí àtúnṣiṣẹ́ lórí ẹ̀. Bá fẹ́fẹ́ ṣe rí nù kó tètè ró lẹ́ẹ̀mejì. Bí kò mọ̀ forí ti ń tọ́ ọ bá rí ń bẹ̀. Full stop. Number two, fún èèyàn tí àbáwọn tó ń sọ̀rọ̀ nípa pé ṣe pre-com ṣó lè fáwọn lóyún. Pre-com ò lè fún ẹ lóyún. Fluid lásán nìyẹn, omi lásán ni. You can read about it. It's just ordinary omi tó máa ń prepare ara ọkùnrin for the real ejaculation. But it is not impossible. In some rare cases, pre-com lè mix mọ́ remnant of àtọ̀ díẹ̀díẹ̀, remnant àtọ̀ ó lè mix mọ́ pre-com. Tó bá mix mọ́, tó bá dára ẹ̀, all the remnant of sperm yẹn, tó bá find the way into the uterus, àbí bo ni tó bá o possible kò fún ẹ lóyún, kò ń ṣe pre-com yẹn ló fún ẹ lóyún, but the little remnant of àtọ̀ tó mix mọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Then concerning heavy petting, a ti sọ̀rọ̀ nípa heavy petting. Pé ìwọ tó bá mọ̀ pé o ready láti dóko, rọra dúró rẹ fọ́lọ́run. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o ready, bẹ̀ ìwọ tó mọ̀ pé o ti ṣe tán tó wá ń ṣe heavy petting. Then heavy petting ni kán máa fi okó, kán máa fi rin entrance òbò láì wọlé. Unfortunately, tí ọkùnrin yẹn bá lọ dà, ẹ mọ̀ pé fluid ni, it can move and migrate inside you. Ó lè fún ẹ lóyún. So heavy petting yẹn is not allowed. Mo tẹ̀ sì máa ń sọ pé for the aged is good for the aged. Àwọn tó bá ti dàgbà, tó need the much full and complete penetration, they can do heavy petting. But younger people, if you know you are a virgin ló sábà máa ń ṣe heavy petting yẹn jù. If you know you are a virgin, just remain intact till you are ready. Ṣùgbọ́n pé kó máa ṣe heavy petting, kẹ́ wá mọ̀ ṣe tó bá yá, heavy petting can get you pregnant. I've said it, you can read about it. In fact, I'm writing a book as regards that. Bẹ̀mí tí ìparí ìwé yẹn ni. Ṣó yé wa bẹ́yẹn? So those are the two questions tí mo ní kí n answer ní orí fídíò yìí. Ìwọ tó bá ti mọ̀ pé o sì ń dóko kan lọ́wọ́ tó ń gbádùn ẹ̀, tó bá ń gbá ẹ létí tó ń gbá ẹ nímú, má wulẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn o. Torí ẹni o bá gbé wá fẹ́fẹ́, wá bẹ̀. The way ìbọn ṣe máa gbẹ́nu sí láfẹ́fẹ́, gbogbo èèyàn, everybody ló máa dá sí. Ìwọ sì rè o ti mọ̀ pé tẹ́ni ẹ bá lọ nísìn, ntọ́kùnrin lè ṣe obìnrin ò lè ṣe, opportunity tọ́kùnrin ní obìnrin ò ní. So wọ́n ló bó ṣe present ara rẹ náà ni. O sì ti rí irú èèyàn tó jẹ́ kó tó mọ̀ gbà fún. So ọmọ manage ìgbésí ayé ẹ̀ náà ni. Tó bá wá mọ̀ wò pé torí irú eléyìí tá ṣe treat case ẹ̀ tán nísìn, I'm very sure pé ó sì máa padà sọ́dọ̀ máa yẹn with the way the girl is talking. So wàhálà titi ẹ̀ nìyẹn dé, is not our own problem here. So mo ní kí n sọ note of warning ni o. Tó bá ti mọ̀ pé o sì ní èèyàn kan, you still need that person in your life. Má gbé case ẹ̀ wá sáfẹ́fẹ́ o. Má gbé wá o. Mi ní gbé fídíò kankan wálẹ̀ fún anybody o. Tọ́. Ọ̀yọ́ Model Alternative Therapy fún gbogbo àwa tá a nílò àgbo fún ìtọ́jú ara àti àwa tá a ní infection tá a need the herbal mixture láti cure ẹ̀.
Ẹ jẹ́ ká kàn sí Ọ̀yọ́ Model Alternative Therapy. Àwọn ni wọ́n mọ̀ nípa tewétegbò tí ó ń tọ́jú ara wa, tó máa bá wa fọ gbogbo àwọn ìdọ̀tí ẹ̀jẹ̀ dànù kúrò lára wa. Ṣó yé wa bẹ́yẹn? Bákan náà, Organ Building and Construction Company fún gbogbo àwọn olóríire tá fẹ́ kọ́lé tàbí tá fẹ́ ralẹ̀, tá fẹ́ talẹ̀ ní Èkó àti àwọn agbègbè rẹ̀. Bá bá fẹ́ ra property, ẹ jẹ́ ká kàn sí Organ Building and Construction. Àwọn náà mọ̀ ń pa káralẹ̀ kátalẹ̀ ní gbogbo àwọn agbègbè wọn yẹn. Àwa tá bá dẹ̀ tún nílẹ̀ tá fẹ́ kọ́lé lé lórí, kì í ṣe dandan ní káralẹ̀ wa lọ́dọ̀ Organ Building. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á kàn sí wọn. Ẹ má jẹ́ á gbàgbé Lila Caps Nigeria Limited. Fáwa tá nílò consultation, tá fẹ́ rí dókítà tewétegbò láti bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kí á kàn sí wọn. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ á gbàgbé Princess and Honey Paint náà. Fáwa tá nílò láti kunlé, àbá àwa painter tí à ń wá ọ̀dà tó dáa tá lè fi ṣiṣẹ́ wa. Princess and Honey Paint, YSR Company ló ń produce ẹ̀. Ẹ jẹ́ ká kàn sí wọn. Wọ́n wà lórí ìtọ́lá àyà fún gbogbo àwa tá wà lóṣogbo àti agbègbè ẹ̀. Wọ́n wà ní ìdojúkọ Old Governors Office náà. Dẹ̀ wọ́n tún wà káàkiri. Wọ́n wà ní Ìfẹ́, Ọ̀ffà, Ìlọrin, different locations. Ẹ jẹ́ ká pe nọ́mbà wọn, ká bá wọn sọ̀rọ̀. Àwa tá bá dẹ̀ fẹ́ jẹ́ distributor fún wọn náà, ẹ jẹ́ kí á pè wọ́n. Ẹ̀yin tẹ́ ẹ tí ní ọkọ, ẹ dúró yín, ẹ dúró yín, ẹ má wulẹ̀ ṣe zìnà. Mò ń sọ o. Ìwọ tó bá sì ti mọ̀ pé ò tí níyàwó, tó ń dóbò lẹ̀ káàkiri, ọmọ àlè náà máa kó wá fún ẹ o. Ọmọ àlè máa pọ̀ nínú ilé yín gan. Wàá mọ̀ pé o fẹ́ dóbò lọ, o fẹ́ ìyàwó. Torí èyí tó ń bá sùn tó ń lọ, o mọ̀ bó ṣe ń bá sùn tó ń lọ ẹlòmíì náà, bóyá ẹlòmíì náà tó wá ń bá sùn, o mọ̀. Bẹ́ẹ̀ tó bá ti fẹ́ tó ti wà nínú ilé rẹ, kò ní jẹ́ pé ẹ̀ ń ṣe zìnà. Ìwọ tó bá sì ti lọ́kọ, dó ọkọ rẹ o. Ìwọ tó ti níyàwó, gbogbo ìtẹ́ǹsá kiri, tẹ́ǹsá pamọ́ fúnra yín ń fake ni o. Gbogbo wọn tí wọ́n ń parọ́ fún ọ wípé kó mọ́ bọ́kọ rẹ jẹun, wọ́n padà gbọ́. Ọlọ́run má jẹ́ wọ́n wá gba ọkọ rẹ. Ọlọ́run bá ń gbọ́. Kẹ́ ẹ dó oko, oko ń kókó o. Oko ń kókó fẹ́ni tó bá ti lọ́kọ o. Ó bá sì wọ̀ mọ́ dóko, ìwọ lọ mọ̀. Tó bá mọ̀ pé o ti ṣe tán àti dóko, má wulẹ̀ tí ì lọ́kọ. Ọlọ́run bá ń gbọ́. Kò sí ìgbésí ayé téèyàn fẹ́ gbé báyìí. Tọ́lọ́run ò fọwọ́ sí, tí ó bá ti mú zìnà lọ. Tó bá ti mọ̀ wípé o ì ṣe tán oko, dúró rẹ. Gbogbo wọn tí wọ́n ń parọ́ fún ẹ pé kíní kan, onílù wọn, o ṣe gbá o ṣàwo. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò wúlò. Ńgbọ̀n bá bọ́, tán bá bá yí obìnrin jẹ́ dágbére méjì, wọ́n rọra fi í lẹ̀ ni wọ́n ti mọ̀ wípé àwọn ò ní ìdí irú obìnrin, ò ní ìdí ẹ̀. Àwọn tí wọ́n wúlò, wọn ò ní gbéra wọn kalẹ̀, ń gbéra wọn kalẹ̀ pé bí Ọlọ́run, wọn ò ní fi ra wọn sọ Ọlọ́run nínú ìgbésí ayé rẹ̀. Àwọn tí wọ́n lálàáfíà nínú ilé wọn, wọn ì pressurize àwọn èèyàn kí wọ́n rè níyàwó, kí wọ́n rè lọ́kọ. Àwọn tí wọ́n ní ṣòro nínú ìgbésí ayé wọn, tó ṣe wípé frustration ti bá ayé wọn jẹ́ òun, àwọn ni ọmọ pressurize àwọn èèyàn yòókù. Kó fi ọkàn rẹ balẹ̀. Bó ti jẹ́ nù. Ọjọ́ a bá máa ṣe live stream, máa create awareness. Thank you guys.